dẹ̀ máa dé lóòótọ́ ni mo ṣẹ̀ṣẹ̀ wáyé tó bá sọ pé ti tú nílé ẹ̀wọ̀n ògbókù máa ń pẹ́ ibo lọ́wọ́ fẹ́ gbé mi ò gbókù kọ̀ọ̀kan òun náà dẹ̀ sọ ìyẹn pẹ̀lú Daniel ó ní àwọn ráǹpù ẹ̀ sínú rọ́ọ̀gì àwọn lọ sọ sínú odò bọ́gọ̀ ṣe jẹ́ nìyẹn. Michael ṣé Daniel tẹ̀lé ẹ lọ sọ òkú yẹn nù. bẹ́ẹ̀ ni mà. ẹjọ lọ sọnù Daniel gbọ́. ìjọ ti kìíní ẹ ṣẹlẹ̀. kí lorúkọ yẹn. Daniel. Daniel. Daniel kí ni. Joseph. bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ bọ́ọ̀lù ṣe dé iléeṣẹ́ ọlọ́pàá. ìjọ tí kìíní ìṣẹ̀lẹ̀ mi ò sí ní ẹgbẹ́ ilé kejì ọ̀dọ̀ wa mú wa lórí pé bàbá ìwà sáré pé mi ń pè wàhálà ti ṣẹlẹ̀ so èmi mo kọ́ sáré wọlé lọ wọ́n á rí i pé ẹ̀jẹ̀ ti stain ní orí rọ́ọ̀gì wa nílẹ̀ nílẹ̀ so ìgbà tí mo jẹ́ rí pé ẹ̀jẹ̀ ti stain ní orí rọ́ọ̀gì wa nílẹ̀ mo béèrè pé kí ló ṣẹlẹ̀ ó ní pé mo fẹ́ pariwo oúnjẹ ẹ̀ òun ló ní kí n máa pariwo pé kí ìjọ tó rọ náà ó ní kí n máa pariwo ókè kí ló ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún mi pé bọ̀bọ̀ Moyin tó wà lẹ́gbẹ̀ẹ́ bọ̀bọ̀ bẹ́ẹ̀ ni ó ní òun ló pààyàn tó fi sá lọ kò jẹ́ wọ́n pé àwọn jọ rape mi so èmi ò dẹ̀ mọ anything ìjọ ìgbà tó dalẹ̀. ẹ kú dédé àkókò yìí níbi gbogbo tẹ́ bá ti lórí ọ̀fẹ́ láti máa wo ìkànnì Ajáramálẹ́fà TV ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di làákàyè wá ò ní jọba láṣẹ Èdùmàrè. tẹ́ ẹ bá gbàgbé ọ̀rọ̀ Philip Ogunnaike eléyìí tó sọ nígbà kan pé òun lọ ṣiṣẹ́ oúnjẹ kan níbì kan eléyìí tó jẹ́ wípé lẹ́yìn ọ̀rẹ́yìn òun padà fipá bẹ́ẹ̀ nìkan lò tóun fi kúrò lágbègbè ibẹ̀ àwọn méjì tí ọ̀rọ̀ náà tí wọ́n sọ wípé ó ṣí mọ́ lórí náà lẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí látàrí gẹ́gẹ́ bí kálukú ti ṣe sọ ipa eléyìí tó kàn nínú rẹ̀ Ọlọ́run bá kó dákun dábọ̀ kó má dojú àdúrà tiwa. mo máa ń sọ ní gbogbo ìgbà wípé fífi àwọn wọ̀nyí ìyẹn àwọn ohun tá a bá dé iléeṣẹ́ ọlọ́pàá léde lórí ìkànnì yìí kò ń ṣe nítorí àti ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tí yóò máa bá wa wò bí kò ṣe wípé láti jẹ́ kí àwọn ọ̀dọ́ tí wọ́n ń bọ̀ láyìn lákòókò yìí kí wọ́n mọ ohun tó tọ́ àti ohun tó yẹ láti ṣe nítorí wípé orú ìkan lára àwọn ọ̀dọ́ ilé tí wọ́n sọ wípé kò mọ̀gbà tí ọ̀rọ̀ náà ṣẹ̀ ṣùgbọ́n pẹ̀lú wọn láti gbé òkú náà lọ síbi tí wọ́n sì ń sìn yìí orú eléyìí mo rò pé tó bá tètè fi tó ọlọ́pàá létí nígbà náà ó ṣeé ṣe kọ́rọ̀ náà má kàn lọ́wọ́ àtẹsẹ̀ bó ṣe kàn báyìí. ẹ jẹ́ ká máa pe àwọn ọmọ wa lóòrèkóòrè ká máa sọ fún wọn ohun tó lẹ́tọ̀ọ́ láti ṣe orú ẹgbẹ́ tí wọ́n fẹ́ bá rìn àti bẹ́ẹ̀ lọ lágbára Ọlọ́run bá láburú oníṣọ̀kan tèmi ti yín ibi tá a ru ewédé tá a tẹ gbòǹgbòdì àbúrò ní kọ̀ǹgùn sẹ́ẹ̀dẹ̀ wa o ẹ bá mi pín fọ́nrán yìí ẹ like ẹ comment ẹ subscribe a kò fẹ́ ìbú ní ìkànnì yìí bí bẹ́ẹ̀ kó ṣeé ṣe kẹ́ ẹ má láǹfààní láti padà sórí ìkànnì yìí mọ́ eléyìí tí olóyìnbó wa máa pè ní blocking wọ́n ní ọkùnrin tó sọ̀rọ̀ àfọkùnrin ẹgbẹ́ iṣẹ́ takuntakun ló ń ṣe ẹ̀ lè jókòó sínú yàrá yín kẹ́nìkan gbìyànjú láti mú nǹkan tó ń ṣẹlẹ̀ wá kẹ́ wá bẹ̀rẹ̀ sí ní bú èèyàn lórí ìkànnì yìí eléyìí ni mo fẹ́ sọ wípé akorojú sí jọjọ fún ìdí èyí ẹ dákun dábọ̀ ọlọ́gbọ́n ni yín olóye ni yín ẹ sọ̀rọ̀ bí ọlọ́gbọ́n ẹ sọ̀rọ̀ bí olóye. tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rẹ̀ tí ẹ darapọ̀ mọ́ lórí ìkànnì yìí ẹ subscribe sí ìkànnì ẹ hàn notification button kalẹ̀ láǹfààní àti gbádùn ara wa síwájú sí i àjọṣepọ̀ wa la fi lè ṣe àṣeyọrí ó yẹ jẹ́ ìṣojú òpó lẹ̀ kẹ́ ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn gan nísàn bó ṣe jẹ́ ẹ ṣé o ẹ kú ìfẹ́ lẹ́ẹ̀kan sí i. kí lorúkọ yẹn. Daniel. Daniel kí ni. Joseph. bẹ́ẹ̀ ni. kí ló ṣẹlẹ̀ bọ́ọ̀lù ṣe dé iléeṣẹ́ ọlọ́pàá. ìjọ tí kìíní ìṣẹ̀lẹ̀ mi ò sí ní ẹgbẹ́ ilé kejì ọ̀dọ̀ wa mú wa lórí pé bàbá ìwà sáré pé mi ń pè wàhálà ti ṣẹlẹ̀ so èmi mo kọ́ sáré wọlé lọ wọ́n á rí i pé ẹ̀jẹ̀ ti stain ní orí rọ́ọ̀gì wa nílẹ̀ nílẹ̀ so ìgbà tí mo jẹ́ rí pé ẹ̀jẹ̀ ti stain ní orí rọ́ọ̀gì wa nílẹ̀ mo béèrè pé kí ló ṣẹlẹ̀ ó ní pé mo fẹ́ pariwo oúnjẹ ẹ̀ òun ló ní kí n máa pariwo pé kí ìjọ tó rọ náà ó ní kí n máa pariwo ókè kí ló ṣẹlẹ̀ ó bẹ̀rẹ̀ sí ṣàlàyé fún mi pé bọ̀bọ̀ Moyin tó wà lẹ́gbẹ̀ẹ́ bọ̀bọ̀ bẹ́ẹ̀ ni ó ní òun ló pààyàn tó fi sá lọ kò jẹ́ wọ́n pé àwọn jọ rape mi so èmi ò dẹ̀ mọ anything ìjọ ìgbà tó dalẹ̀ ló gbé kinní ẹ̀ sórí ó lọ sọ́sódò so iṣẹ́ àtijọ́ kọ́ṣẹ́ ń gbà ẹ̀ mi ò stay pẹ̀lú wọn mọ́ sáìdì ìlú péjú ẹ̀ nínú Ajegunle so mi ò stay pẹ̀lú wọn mọ́ bẹ́ẹ̀ ni mi ò stay pẹ̀lú wọn mọ́ èmi ti lọ kọ́ṣẹ́ ń tèmi so ìgbà àti ibi iṣẹ́ mo wà tó ti wá arrest mi pé kí n máa bọ̀ ní IT àti mo wá sí IT ó béèrè gbogbo nǹkan tó ṣẹlẹ̀ lọ́wọ́ mi rẹ̀ ṣàlàyé fún wọn bí bàbá ló ṣẹlẹ̀ àmọ́ mi ò mọ kankan nípa ẹ̀. ẹjọ́ tí wọ́n wọlé tí wọ́n bá òkú èèyàn lẹ́lẹ̀ tó dẹ̀ rí wípé ó dàbí pé àwọn ni wọ́n ṣekú pa kí ló mú ẹ tí wọ́n lọ fi tó àwọn èèyàn létí pé nǹkan báyìí ti ṣẹlẹ̀ o.
níjọ́ yẹn tí kinní yẹn ṣẹlẹ̀ òjijì ló wá pè mí mi ò mọ̀ pé obìnrin kan wà nínú ọ̀dọ̀ wa a jọ ń gbé papọ̀ ni mi ò mọ ẹni tí èmi rẹ̀ jọ ń gbé papọ̀. èmi àtẹlé lórúkọ eléyìí yẹn Michael Michael àti tani. ẹ̀mà àti ẹnìkan la jọ ń gbé kó ló di pé bọ̀bọ́ Moyin yẹn wá gbé pẹ̀lú wa. ìyẹn Philip dé àbí. bẹ́ẹ̀ni so bóun ṣe ṣàlàyé fún mi ó ní Philip lòun wọn àti Philip nìkan ló dárúkọ kò dárúkọ kínní so ìjọ tó wá mú wá síbà ọmọ wá síbà lánàá èyí ìran wa ń tọ́ṣọ ẹ̀ ó ṣe wà jẹ́wọ́n pé òun lòun rèépù ẹ̀ wọn àti pé òun ló gan lòun tún pa wọn so àwọn ọ̀rọ̀ yẹn ṣáà ń jáde ní pelepele bọ̀ àwọn tí mo mọ̀ kò sọ gbogbo àwọn ọ̀rọ̀ yẹn fún mi tán pé òun lòun ṣe nǹkan yẹn gbọ̀ngbà tó ń bí tó ń nà ló ṣẹ̀ṣẹ̀ ń jẹ́wọ́ pé òun lòun ṣe báyìí òun lòun ṣe gbọ́ òun lòun ṣàwò mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ìdí ọ̀rọ̀. ìyáwó ni wọ́n ṣe mọ Oyin ẹni tó pèrè Philip tó ń pèrè lóyin fún yín báwo ló ṣe mọ. ẹni tí à ń bá ṣiṣẹ́ ní Ajegunle tenant ni ó gbà Moyin. iṣẹ́ wo lẹ ṣe. a máa ń ṣiṣẹ́ lódò Ajegunle a máa ń ṣiṣẹ́ tipa. ẹ ń kó yọrin. bẹ́ẹ̀ni so ibẹ̀ ni a ti mọ ọ̀dọ̀ tẹ́nàntì ẹni tá à ń bá ṣiṣẹ́ àwọn ọlọ́gba Philip yẹn sílé. bẹ́ẹ̀ni so ìjọ tí wọ́n àtẹ̀jọ́ ní ìṣù ni ó wá sọ́dọ̀ wa ó ní òun fẹ́ máa gbé pẹ̀lú wa bọ̀ ẹni tó wá bá lélẹ̀ Michael yìí òun ló wá bá bẹ́ẹ̀ni so Michael ló wá sọ fún mi pé bọ̀bọ́ yìí ní òun fẹ́ máa stay pẹ̀lú wa kọ̀kọ̀ bẹ́ẹ̀ wọ́n á ní kí ló rí sí ó lóun ti gbọ́ àdẹ̀bẹ̀rẹ̀ tí jọ ń gbé papọ̀ so ẹni tó máa bá ṣiṣẹ́ ẹni tí Philip lè máa bá ṣiṣẹ́ oúnjẹ ọmọ àti oúnjẹ fún wa níbi tá a ti ń kó yanrìn nísàlẹ̀ so nǹkan tó yẹ kí tó a tún gbà nìyẹn so ìjọ tí kinní ẹ̀ ṣẹlẹ̀ àánú yẹn ò yé mi kọ́ ọ mọ̀ pé ó lè mọ̀ pé tóun bá jẹ́wọ́ fún mi mo máa sọ síta. níbo ló wà nígbà tó fi ń ṣẹlẹ̀. mi ò ilé ìkejì ọ̀dọ̀ wa mo wà mi ò sí nílé ọgbọ̀n ilé ẹgbẹ́lé ọ̀dọ̀ wa náà mo wà. yàtọ̀ sílẹ̀ tó ṣẹlẹ̀ ewu ló ti rántí tó ṣẹlẹ̀ tẹ́lẹ̀ rí yàtọ̀ sílẹ̀. first time mi ti máa rí kíkọ́ báyìí ṣẹlẹ̀ gbogbo lélẹ̀ kò ṣẹlẹ̀ rí lójú mi àbí ọ̀rẹ́ lórúkọ ẹ̀. Daniel. Daniel what? 16 years. 16 years. bẹ́ẹ̀ni. ọmọ ọdún mélòó kúrẹ. 16. kíláàsì olúwa. ìgbà tí mo wà ní ìgbà tí dádì mi kú yẹn ni mo stop school. kíláàsì wo ló ti stop àtọ̀dún wọn dádì ẹ kú. dádì mi ti kú láti 2009 mọ́mí mi kú ní 2021. kíláàsì wo ló wá wà ní 2009 tí wàá bẹ́ẹ̀ kú. táìmì tí dádì mi kú yẹn mo ti wà bí primary 2 títí ìgbà tí tó bí ọmọ ọdún mélòó gbà yẹn. mo wà bí 8 ṣá. ó wá wọ 2009 sásìkò yìí that is 15 years ago káwá ṣírò ẹ̀ mọ́ 8 years nígbà ó jẹ́ 23 ó wá ní 16. mi ò ṣe 23 years máa. wọ́n ló ṣàlàyé sí oní 2009 ní dádì ẹ̀ kú òde wà ní primary. bẹ́ẹ̀ ni mi ò gbọ́júmọ́ wọn ní ìgbà tí mọ́mì mi kú ni. àbí ká gbà kó o mọ èjì ẹ. mo mọ èjì mi June 2008 ni mi June 30. Tope báwo ni kéèsì gan ṣe kàn ẹ́. ìdóbi kan mi ni pé mi ò gbà tí kíní ìṣẹ̀lẹ̀ tí ẹgbẹ́ báwọn fi pariwo síta mi ò pariwo nǹkan tó fi kàn mí gọgọgọ nìyẹn. o mọ̀ pápá èèyàn o mọ̀ mọ̀ ò sọ síta. mi ò mọ̀ pé òun gọgọ ló ṣe ó parọ́ mọ́ ẹ̀gbọ́n yẹn bóyá ṣàlàyé fún mi níjọ́ tí ó wá sáré bá mi ní ẹ̀gbẹ́ lọ́dọ̀ wa bóyá ṣàlàyé fún mi ní pé wàhálà ti ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ nígbà tí èmi wọ́kọ́ sáré wọlé ó ní wàhálà ti ṣẹlẹ̀ mi wọlé bẹ́ẹ̀ gan mi ò mọ̀ rí mo rí pé orí rẹ́gbẹ̀ẹ́ ti stage fẹ́ jẹ́ mo bẹ̀rẹ̀ sí ní ké ní passage mo ní kí ló ṣẹlẹ̀ ó ní kí n má pariwo pé kí n jọ òun ló sọ bẹ́ẹ̀ ó ní kí n má pariwo pé òun máa explain gbogbo ẹ̀ fún mi látòkè délẹ̀ pẹ́ẹ́dẹ́ bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún mi pé bọ̀bọ́ yìí ni ó gbóbìnrin wálé òun ló pa sínú ilé òun ló sá lọ ìjẹ́ Moyin yẹn òun ló ní eléyìí sọ fún bẹ́ẹ̀ pé òun ló ṣe kíní kan òun ló sá lọ ok kí ló fẹ́ ṣe ó ní pé òun máa wá bò máa ṣe ó dẹ̀ gbé pẹ̀lú rọ́ọ̀gì ẹ̀ ó gbé sórí ó sọ sódò so àtìgbà tí kíní ẹ̀ dẹ̀ ti ṣẹlẹ̀ èmi ti fi wọ́n lẹ̀ mi ò gbé pẹ̀lú wọn mọ́ ní area ẹ̀ mo ti lọ gbé ní ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi mo lọ kọ́ṣẹ́ ń bẹ̀ so àti ibi iṣẹ́ yẹn mo wà tó ti arrest mi bọ̀ níjọ́ tí wọ́n mú guy yìí Moyin yẹn eléyìí ló kò dárúkọ mi nítorí ó mọ̀ pé èmi mọ̀ pé àwọn méjì lọ́jọ́ ní mission ó kò dárúkọ mi ní. wọ́n fẹ́ kí ìjọba ṣe fún ẹ báyìí. kí nǹkan tí mo kàn fẹ́ kọ́ ṣe fún mi ni pé mi ò mọ̀dí àti ọ̀rọ̀ ìkíni tó ṣẹlẹ̀ yìí mi ò mọ̀dí ẹ̀ àwọn tó mọ̀ pa ìgọ̀gọ̀ lélẹ̀ bọ̀ tèmi ni pé kọ́ọ̀tẹ̀ Daniel kí ni. Daniel Joseph
Orúkọ mi ni SN Michael. Ọmọ olúbọ ni ẹ́. SN Michael from Akwa Ibom State. níbo ló ń gbé? Ní Ajegunle, Ó tọ́mọ ọdún mélòó? 22 years old. Ọ̀rọ̀ wo ló dá? Nǹkan tó ṣẹlẹ̀ ni pé on the 3rd of March of this year, èmi àti bọ̀bọ́ yẹn a jọ ń gbé. Bọ̀bọ́ wo kí ló? Joseph Daniel a jọ ń gbé papọ̀. So ẹni tí à ń bá ṣiṣẹ́, orúkọ ewé ni orúkọ ẹni yẹn. Ó ní ó gba tenant kan sílé. So tenant yẹn ló gba Moyin, which is Ogunnaik Philip. Òun ló gbà sọ́dọ̀. So gbà tí wọ́n jọ ní disagreement, ó lé bọ̀bọ́ yẹn, ó lé Moyin kúrò ní ilé ẹ̀. Ó dẹ̀ wá bá mi pé òun fẹ́ máa sùn ọ̀dọ̀ wa, pé òun á máa lọ síbi iṣẹ́. Mo dẹ̀ sọ fún yín pé kò sí wàhálà, pé kó máa bọ̀. Ẹni tó fẹ́ máa sọ̀dọ̀ yín yẹn ọkùnrin àbúbẹ̀rẹ̀? Ọkùnrin òun nìyí. Okay. So mo dẹ̀ sọ fún yín pé kò sí wàhálà, pé kó máa bọ̀. On the 3rd of March, that was on Sunday, èmi àti ẹ̀ a jọ jáde. So ìgbà tí a jọ jáde, a pàdé oní girl kan ládùúgbò. Orúkọ girl yẹn Aisha Bello. So mo ṣáà bá ọmọ yẹn sọ, mo sọ fún yín pé mo like ẹ, pé ṣé ó máa tẹ̀lé wa wálé. Ó dẹ̀ accept, ó dẹ̀ tẹ̀lé wa wálé. So ìgbà tí ó wálé tán, Moyin, which is Ogunnaik Philip, òun ló kọ́kọ́ bá sùn. Ìgbà tó bá sùn tán, èmi mú wá bá sùn lẹ́ẹ̀kejì. Ṣé ọmọbìnrin yẹn gbà fún yín àbí ẹ fipá bá a lò pọ̀? Àfọ́sí ẹ̀ náà fipá bá sùn ni. Ẹ kí ló wá fa ikú ẹ̀? Ṣé ìdídì pa ni àbí bí tẹ́ tí ń bá sùn ló ti ṣàìsí? Ìgbà tí a bá sùn tán, mo wá mú aṣọ tó wà nílé, mo wá fi fún lọ́rùn. Kí ló dé tó fi ṣe bẹ́ẹ̀ yẹn? Kó má bàa pariwo síta ni. Ẹ ti bá sùn tán nígbà tó bá sùn tán tó ariwo ló fẹ́ pa síta. Kó má lọ sọ fún àwọn èèyàn yìí fún nǹkan tó ṣẹlẹ̀. Ṣé ẹ mọ́ra ládùúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀? Mo máa ń rí ládùúgbò. Ẹ̀yin méjèèjì jọ bá sùn papọ̀ lẹ́ẹ̀kan ṣoṣo ni àbí? Òun ló kọ́kọ́ bá sùn kó tó di pé mi bá sùn. Wọ́n nínú nǹkan tí Philip sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, Philip sọ wípé ìwọ sọ fún òun pé o láìkọ ọmọ yẹn, o fẹ́ fẹ́ ọmọ yẹn. Pé tóun bá ti wá rí ọmọ yẹn ládùúgbò, ọmọ yẹn máa ń dáhùn lóhùn lẹ́sẹ̀kẹsẹ̀. Tó bá ti rónú bọ̀ níjọ́ tá à ń sọ pé wo ló lọ pe ọmọ yẹn, kì í ṣe òun ò sí bẹ̀ rárá, òun kàn wọlé bá ẹni. Kí ló fẹ́ sọ sáàárín yẹn? Òun ló àjọ wà papọ̀ ní ọjọ́ tí ọmọ yẹn fi wálé. Ẹ̀gbọ́n ta ló lọ pe ọmọ yẹn? Torí wọ́n sọ pé ó náà lọ pe ọmọ yẹn ibi tó wà ní. Àjọ jáde papọ̀ ni, so a pàdé ọmọ yẹn lọ́nà. Ṣé ẹ ti lérò ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni? Ara. Ẹ kàn pàdé ọmọ ẹlẹ́fi decide láti mú lọlé láti lọ bá lájàṣepọ̀. Bẹ́ẹ̀. Ìwọ wá tàn jẹ pé o nífẹ̀ẹ́ àbí báwo? Bẹ́ẹ̀. Kí lorúkọ yín? Ogunnaik Philip. Kí lẹ pé? Ogunnaik Philip. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí bọ̀bọ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí sọ. Ó yá, báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́? Ogunnaik Philip tí àwọn Michael Eze mọ̀ sí Moyin. Moyin. Bẹ́ẹ̀ni. Báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́? Ní ọjọ́ yẹn, ọmọ tí wọ́n ń pè ní Aisha yẹn, ṣọ́ọ̀bù kan wà níbi títì ọ̀nà inú street. Èmi máa ń bá woman kan dáná oúnjẹ torí mo mọ oúnjẹ sè. Mo máa ń bá woman kan ta oúnjẹ. So ọjọ́ yẹn èmi kàn máa ń ṣeré lọ sí títì. Máa ń ṣeré lọ sí títì ní ṣọ́ọ̀bù kan torí mo lè ṣe irun, mo mọ irun ṣe. So mo máa ń lọ síbẹ̀ ọ́ láti bẹ̀ yẹn. Táwọn ọmọ bá ti rí mi, wọ́n máa ń kí mi, ṣe gbogbo ẹ̀. Lórí bí mo ṣe ń hùwà bàjẹ́ mi tẹ́lẹ̀, mi ò ní lọ́kàn gan síbẹ̀ pé bóyá gbogbo nǹkan bẹ́ẹ̀, gbogbo ìgbà tí n bá ti fẹ́ serious bá nǹkan mi kọ́ lè dédé yọjú láì lè tó tẹ́lẹ̀. But mo wà níbẹ̀ yẹn, ọmọ yẹn ti máa ń bá mi ṣe. So due to pọ́ ti mọ̀ mí, eléyìí ti rí ó ní pé òun like ẹ̀. Ìgbà tó ní òun like yẹn, Michael Eze, ó ní òun like ọmọ yẹn. Èmi náà ni mo ṣàyè bó ṣe ọ̀sẹ̀ jíjọ́ sọ̀rọ̀ torí bóun ṣe ṣàlàyé òun ò mọ bó ṣe máa ṣe àlàyé tẹ̀ dáadáa ni. So ó ti jọ wà. Ọmọ yẹn ó máa ń gbà nǹkan lẹ̀ torí àwọn ọmọ Èkó bẹ́ẹ̀ yẹn, ọmọ kékeré lọ́kọ́ lè ń pọ́ ọmọ kékeré, nǹkan tó ń dá lára àwọn tó ń tẹ̀lé kiri ló jẹ́ kí èmi náà wò pé wo mo kú ti rí tẹ́lẹ̀ pẹ̀lú àwọn tó ń tẹ̀lé kiri ló jẹ́ kí èmi náà gbà kí ọmọ yẹn pé kọjọ máa sọ̀rọ̀. So ọmọ yẹn kàn máa sọ̀rọ̀, ó ti máa ń jọ sọ̀rọ̀ bọ̀ kò tẹ̀lé lọ sílé rí. So ọjọ́ yẹn ọjọ́ Sunday ni mo lọ sí church, mo kàn dé torí ọwọ́ ìrọ̀lẹ́ ni máa padà lọ sí ṣọ́ọ̀bù tí mo ti máa bá wọn dáná oúnjẹ. So bí mo dé láti church, èmi kàn bá wọn ní títì. Ìgbà tí mo bá ń tì mí pa Daniel ńkọ́, bóyá Daniel wà nílé ni tiẹ̀ mọ̀. But later on mo ṣáà later rí pé Daniel wà nílé. Ìgbà tó wà ní títì, ẹsẹ̀kẹsẹ̀ tọ́mọ yẹn rí mi, tèmi róhun tóun pa, mo ní àmúṣẹ̀dìrì gan láti church ni.
ṣọ́ọ̀bù àwọn ọmọ ẹ̀ lèmi gbà straight ọ̀nà ọbẹ̀ ni máa gbà lọ sí ilé bọ́mọ ẹ ṣe rí mi ọmọ ẹ ti rí òun bóun ṣe ń lọ lọ́nà ọ̀nà ilé tèmi yabẹ̀ tó bóun kì í yanú ṣọ́ọ̀bù wọn èmi lọ́wọ́ máa ń bá ṣeré dáadáa ń bẹ àtàwọn ọ̀gá wọn ọmọ ẹ ti tẹ̀lé ó ti gbọ́nà bẹ̀ ọ́ ti jọ lọ sílé ẹ mọ̀ bọ́yé jọ́ ń sọ̀rọ̀ bóyá òun ló wá padà tí ìzọmọ tó fi jọ I don't know tó ṣàjọ délé ìgbà tèmi náà dẹ̀ ti ń pa ọmọ ẹ ó ti lọ tó ṣe díẹ̀ èmi dẹ̀ kúrò ṣọ́ọ̀bù àwọn ọmọ ẹ̀ mo gba ilé lọ nìyẹn ìgbà tí mo délé èmi kọ́ rí pé òun àti ọmọ ẹ wà nílẹ̀ òun ti sọ fẹ́mi ó ti wà ní ẹ̀ǹkùlé bọ́mọ yẹn kò fẹ́ ṣe nọ́ọ̀mà nǹkan kan bẹ́ẹ̀ yẹn so èmi wá ń jẹ́ kó yé pé kíní yìí ló sọ pé òfẹ́ ṣe náà pé tó ti fẹ́ bọ́ sọnù fọ́ọ̀sì náà ló fọ́ọ̀sì pé àjọ máa ṣe ni a máa gba kábù pé èmi ò ní gbé àdúgbò yìí mọ́ nìyẹn ó mọ̀ ọmọ yẹn ọmọ máa lọ sọ kò sọ gbọ́n nǹkan tó ṣẹlẹ̀ nígbà tó ti ń di pé ọ̀rọ̀ ní fọ́ọ̀sì náà ló fọ́ọ̀sì so nígbà tó ṣáà agree èmi ni mo kọ́kọ́ bá ọmọ yẹn ayọ̀ṣepọ̀ èmi bọ́ta eléyìí wà nìyẹn Daniel òun wà níbi backyard ilé kan wà níbi fẹ́ǹsì kékeré kan kọ̀ra làákọ̀ àárín ilé yẹn òun wà bí ó jókòó òun ò mọ nǹkan tí òun lọ bọ̀ ó mọ̀ pọ̀ mọ́ wà nínú ilé ìyẹn Daniel so èmi bọ́ta mo ní mo lọ sí bus stop ìgbà tó máa ṣe díẹ̀ tó èmi kàn máa rí mo kọ̀ rí pé Michael àti Daniel lọ́jọ́ wá àwọn ìgbà tèmi dẹ̀ ti wà ní bus stop yẹn àwọn ọ̀gá ọmọ yẹn kò sí ṣọ́ọ̀bù àwọn tó bá jẹ́ bí ọ̀rẹ́ ọ̀gá ẹ̀ àtàwọn ọmọ ṣọ́ọ̀bù yẹn ó ń béèrè lọ́wọ́ tèmi pa Aisha dà mo á sọ fún èmi dẹ̀ wò dìtú pé èmi kọ́ ló tẹ̀lé lọ pé mo dẹ̀ dúró ńgbà tọmọ ẹ yí kọ́rọ́ wọ́n hàn pé èmi ṣàkọ́ ló tẹ̀lé lọ mí ìdẹ́ pé kì í ṣe pé mo máa ń pè òun gbọ́kọ́ máa ń bá sọ̀rọ̀ ní ṣọ́ọ̀bù yẹn àgbàlagbà lẹ́yìn tí máa ń bá ta bẹ̀ lèmi ṣe ń sọ fún wọn pé kí ló pè ń pẹ̀lú Aisha pé mo dẹ̀ mọ̀ pé ó ti wà lọ́dọ̀ ilé mi ti wá síta mo kú kí ló pè ń pẹ̀lú Aisha ṣe ìgbà tí mo débí Taisha ó ní àbọ̀ǹgbà tí mo débí Aisha mo ní bọ̀ǹgbà Taisha kúrò ṣèbẹ́rí pé mi ò tẹ̀lé èmi dúró mo ṣì ń bá yín sọ̀rọ̀ lèmi fi fún ọ ní excuse gbogbo àjọ mú kúrò ṣọ́ọ̀bù gbogbo tó ń sọ àwáwí ni mi ní nǹkan tí mo fẹ́ parọ́ àìmọye nǹkan mi tí mo ṣe tó dẹ̀ yẹ pọ́ béèrè tí wọ́n bá ti múyàn tí wọ́n bá ti débì kan sọ nǹkan tó bá fẹ́ sọ kò sí nǹkan tó tún fẹ́ áìdì mọ́. no mo sọ bẹ́ẹ̀ fún wọn ní ibi báyìí ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo sọ bẹ́ẹ̀ fún wọn ní ibi mo sọ bẹ́ẹ̀ fún wọn ní ibi ọ̀tọ̀ọ̀tọ̀ ló ń béèrè nǹkan tó ń béèrè kò papọ̀ mọ́ nǹkan tó ń béèrè torí mo mọ̀ pé mi ò gba fóònù lọ́wọ́ ẹ mọ̀ pọ́tọ̀ nìkan tí mò ń gbà lọ́wọ́ àwọn tí ń sọ so nígbà tí ó wá di pé ó ń béèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ tèmi wá sọ fún wọn pé èmi kọ́ ló tẹ̀lé tọ́ which is èmi náà dẹ̀ kọ́ ló tẹ̀lé tèmi fi ń give excuse fún wọn gbà tèmi wá rí tó ṣe máa ṣe díẹ̀ tó sọ pé bọ̀nà bíbà ló gbà tí mo ní kọ́ wa lọ àwọn tí wá lọ mo kọ̀ mí mọ báwọn ṣe dé ọ̀nà bíi tí ṣọ́ọ̀bù yẹn bóyá ẹ mọ̀ wọ́n ti mọ̀ pé wọn ò máa wọlé báwọn lè ṣe dọ́dọ̀ mi. ṣé ẹ ti jọ pinnu pé ẹjọ́ fẹ́ pa ilé ìgbà tó pa ìbolùwọ́ wà. àjọ pinnu ìgbà tóun dé ọ̀dọ̀ ti ń padà pọ̀ lélẹ̀ òun ni kò lè parọ́ Daniel yóò lè parọ́ torí ẹ̀ mo sọ pé kò sọ ọ̀rọ̀ dé bí tó yẹ kó sọ̀rọ̀ dé ọwọ́ abá èmi ní títì ó ń sọ fún mi pọ́mọ yẹn òun ti lọ mú àpò pẹ̀lẹ́lẹ̀ pé wàhálà ti ṣẹlẹ̀ pé ṣé mo mọ̀ pé wọn mọ nǹkan kan pa tó ṣẹlẹ̀ mo ní ẹni sùúrù mo sọ bẹ́ẹ̀ fún ilé gan yẹn Michael Ilese mo ní kọ́ ní sùúrù ó náà ti máa pò ìwọ̀n pé ọmọ tí ó wà lé nìsín ó ti sọ pé ó ti kú ó wá ń sọ pé òun ti máa pò èmi ò dé lè sọ ọmọ nù báwo ló fẹ́ sọ ọmọ tó bá tẹ̀ máa rókọ ọmọ wá rí òkú ọmọ ní ìmọ̀ gbà òun náà Daniel yìí sọ nísìn ṣe bọ́jọ́ wa ń lé ní mi ìmọ̀ gbọ́dọ̀ èmi ṣe sọ fún wọn lóòótọ́ àjọba ní nǹkan pọ̀ ni èmi dẹ̀ sọ lẹ́sẹ̀kẹsẹ̀ gbà tọ̀ bí èmi mo kàn ní kọ́ lọ wá lágbájá pé mi ló mọ bóyá máa ṣe òkú yẹn pé mi mọ̀ ń pa òkú yẹn torí àwọn tí mo ṣe sẹ́yìn mo mú wọn débẹ̀ tọ́ dẹ̀ gbìdè mi ṣe mo pé mi ò gbókùn kankan so ìgbà tó wà bá ń tó náà ti máa pò ká lọ sọ́nù lèmi wá ní kọ́ máa nìṣó mo ní kọ́ máa nìṣó nílé wípé máa bá wọn eléṣà kí n jọ kí n tètè kò pẹ́ táwọn lọ báyìí mi mo kàn sá lọ́ńtẹ̀ mi ni mi ò lọ sí ibẹ̀ bí mo kúrò bẹ́ẹ̀ nìyẹn òun lọ fi wá ọjọ́ tó wá post tí òun post mi sí online àwọn lẹ́ni yẹn tó fi wá rí mi tó fi hàn pé ọ̀rọ̀ Aisha bóyá ọ ti wá mi tó ti bèèrè lọ́wọ́ ilé táwọn ilé tí náà wọn ò rí mi tó ti sọ pé èmi ni mo máa ṣe nǹkan ẹnìyẹn ìgbà tí yẹn dé ìyẹn sọ pé Michael kinní kan kò lè ṣe kinní kan ọ ṣàlàyé pé nǹkan tí mo sọ pé kọ́kọ́ lọ wá Michael pé nítorí àwọn tí mo ṣe mò ń sọ fún wọn Michael Ilese so ńgbà tí mo dẹ̀ máa padà discover tó dẹ̀ máa dé lóòótọ́ ni mo ṣàwéwá tó bá sọ pé ti tú nílé ẹ̀wọ̀n ògbókù máa ń pẹ́ ibo lọ́wọ́ fẹ́ gbé mi ò gbókù kọ̀ọ̀kan òun náà dẹ̀ sọ ìyẹn pẹ̀lú Daniel ó ní àwọn ráǹpù ẹ̀ sínú rọ́ọ̀gì àwọn lọ sọ sínú odò bọ́gọ̀ ṣe jẹ́ nìyẹn. Michael ṣé Daniel tẹ̀lé ẹ lọ sọ òkú yẹn nù. bẹ́ẹ̀ ni mà. ẹjọ́ lọ sọ́nù Daniel gbọ́. níjọ́ tí kìíní ẹ̀ ṣẹlẹ̀ òun gangan ni ó wà nílé tó gbé òkú yẹn sórí pẹ̀lú rọ́ọ̀gì wa so gbà tó yẹ ti gbé sórí yẹn ara mi já ó fún mi tọ́sí láti fóònù ẹ̀ níjọ́ ẹ̀ ó dẹ̀ lọ sódò
ṣé o tẹ̀lé ní ìbéèrè náà? bẹ́ẹ̀ ni mo tẹ̀lé. Bóyá kí ló fẹ́ kí ìjọba ṣe fún ọ? Mo fẹ́ kí ìjọba kọ́kọ́ jọ kọ́ sí ojú àánú wọn wò mí. Mo fẹ́ jẹ́ kí ìjọba kan jọ kọ́ sí ojú àánú wọn wò mí. Wọ́n ní kì í ṣàkọ́kọ́ ẹ̀ lélẹ́yìí. Ètò ṣe sẹ́yìn yẹn níbo nìyẹn ti wáyé? Mi ò ṣe kankan rí tẹ́lẹ̀. Bí ìgbọ́. Mi ò ṣe kankan rí tẹ́lẹ̀, first time nìyẹn.